bàbá Kọ́lá Olóòtú àgbàlagbà ni yín o. Gbà tí mo rí fídíò yín lé ní ẹnu yà mí gan because me expect pé irú yín ọ̀rọ̀ báyìí lè jáde látẹnu yín because radio station yín ò ń ṣe radio station kékeré tàbí tẹ́ẹ̀kan lè fọwọ́ rọ́ sẹ́yìn ní Nàìjíríà táwa yìí ká tó wá sọ pé lẹ́ Yorùbá ẹ̀yin lẹ́ wá ń sọ̀rọ̀ jáde báyìí ẹ fẹ́ gbé information jáde ẹ tí ẹ verify information yẹn kàn jáde ẹ kàn sọ and this bàbá tẹ́wọ́ lọ́wọ́ page wọn báyìí ẹ máa rí a lot of views tí wọ́n máa ń ní tó túmọ̀ sí pé tí wọ́n bá fẹ́ sọ nǹkan jáde a lot of people ló máa wo nǹkan wọn ṣé wàá dúró àwọn ìtẹ́jú wá sọnù pẹ̀lú ìròyìn òfò tẹ́ mú wá àgbàlagbà ní náà mi ní sọ̀rọ̀ sí yín torí tó ti yé yín bọ̀ nǹkan tẹ́ ṣe yẹn kẹ́ kẹ́ make another video ni o kẹ́ fi apologize ni o kẹ́ wá lọ ṣèwádìí kẹ́ ṣe wá sọ bí nǹkan yẹn ṣe rí gangan because ó jẹ́ ìyàlẹ́nu fún mi nípa ọ̀rọ̀ Wásílà tó ṣẹlẹ̀ ẹgbọ́n nǹkan tí wọ́n sọ náà. ọmọ kan wọ́n pè ń Wásílà ọba wọn sọ bí ọkùnrin wọn ní adẹ́jà ni ọlọ́run ó wo lóòlù ó dírẹ́sì bí ọkùnrin ó dé fìlà ó ṣe gbogbo ẹ̀ ó tún wá mú fóònù ó fi rìkọ́ọ̀dù olóòlù àsámọ́ bólóòlù ṣe rí wọn ní lolóòlù ń tọ̀dọ̀ rẹ̀ bọ̀ wípé ọ̀gbọ̀rùn olóòlù ń nàgbà kọ sí i wọ́n gba fóònù ọwọ́ rẹ̀ tó rìkọ́ọ̀dù wọn ní ọmọ lọ ńgbà ó délé ọmọ èké búròkò ó bojú ẹ̀yìn ọjọ́ wọn bá bú olúwere kí pa wọn o. ó délé ìkòkò gbómi gbẹ̀yìn mọ́ bó o lọ jẹ́ lọ́ba ní ẹgbàún báyìí kàṣá báyìí ṣàwòdì. àwọn aráalé rẹ̀ sì mọ̀ pé kò lè kíje ní ẹ bá gbé òdìlé olóòlù. ẹ dákun ẹ mọ́jì ó kú ẹgbà wá ọmọ èké ló ṣe o. wọ́n sàtà lójì pé kọ́ lọ rẹran kọ́ lọ ra gbogbo nǹkan wa. wọ́n kó kara wọn ò gbé bọ́ lọ́rùn. ẹ̀sìn tó fẹ́ folóòlù ṣe òun lọ́sẹ̀ sí ń ta gbangba. wọ́n fá orí rẹ̀ wọ́n já òhò. ìwádìí ń lọ lẹ́kùnrẹ́rẹ́ lórí ẹ o. gbogbo tí wọ́n bá pè léèwọ̀ láyé kéèyàn mọ̀mọ́ dùbò ẹ̀. ẹjọ́ èèyàn wa ṣé bí wọ́n ṣe sọ yìí bẹ́ẹ̀ lọ́rọ̀ ṣe rí lóòótọ́ ṣé Wásílà rí olóòlù lóòótọ́ àti pé àgbàlagbà ní náà kò yẹ kẹ́ ṣe báyìí because ọ̀rọ̀ yẹn kàn ń fọ́nì sí mi ni. ẹni ọjọ́ tọ́sí sí olórí Wásílà tó ń balẹ̀ mo wà nílé ní òkè bẹ́ẹ̀ nínú ilé ní òkè níta tí kókó ń bẹ ní wa wọ́n ní yàrá táwa nẹ́ẹ̀tì wà níbi ojú ibẹ̀ ni mo ti ṣe fídíò mọ́tò àwọn àmọ̀tẹ́kùn àti àwọn èèyàn tí wọ́n wà ní títí látàfi fi wọ́n dúró de olóògbò kọjá níbí báyìí pé káwọn èèyàn máa sá lọ pé olórí sàrán àtọ́ mo kọ síbi fídíò yẹn pé káwọn kọ síbi fídíò àwọn àmọ̀tẹ́kùn tí mo ṣe yẹn mo wá kọ olórí sàrán àtọ́ síbẹ̀. ṣé agbẹ̀rẹ̀ máa sọ pé àgbàlagbà ń parọ́ wọn ni ó múra bí ọkùnrin ó wá ń tọ́ olóòlù wá sọ pé ọgbọ̀n níbo kò sí nǹkan tó jẹ mọ́ bẹ́ẹ̀ wá sílẹ̀ òmùra bí ọkùnrin o kò dẹ̀ lọ síbẹ̀ débi pé olóòlù kò tiẹ̀ fojú lólòlù. ẹ̀yin náà gbọ́dọ̀ tẹ̀ sọ àgbàlagbà ní náà ṣé bó ṣe rí nìyẹn ọmọ yẹn lòun ò rí olóòlù rárá even olóòlù tiẹ̀ ti dé rárá kóhun tó jà pé àwọn àmọ̀tẹ́kùn tó wà mẹ́lòó ń yà olóòlù dẹ̀ ti dé bẹ́ẹ̀ rárá tó ti ok tẹ́bá ní ẹni even àwọn ẹni olóòlù ẹ fún wa ní fídíò tó olóòlù tó yà náà ẹ gbé jáde náà tẹ́bá lẹ́ni ẹ mú evidence yẹn jáde ká tiẹ̀ rí tẹ́bí ó ti ya fídíò yẹn lórí ẹ jí ká rí fídíò yẹn náà ẹ má máa ṣe báyìí mọ tẹ́ bá fẹ́ sọ information kankan yín tẹ́ bá tẹ̀ níbi tẹ̀ ní large kìíní bẹ́ẹ̀ audience ẹ máa ní láti verify nǹkan tó ń ṣẹlẹ̀ kẹ́ tó máa sọ̀rọ̀ jáde so ti yé ó jẹ́ nǹkan tó já ìyàlẹ́nu fún mi pé irú yín tẹ́ẹ̀dẹ̀ ní a lot of viewers tó ń wò yín lẹ́wọ́n á ṣe kíni lẹ́wọ́n á sọ nǹkan tí ò rí bẹ́ẹ̀ rárá lóòótọ́ kò tẹ́jú lè ṣe mistake ṣùgbọ́n try láti máa verify information yín kó tó di pé ẹ máa gbé jáde because of your own this thing kọ́nà balẹ̀ ká kó sànú wa ẹ make video mi ẹ apologize gbogbo àwọn èèyàn kẹ́dẹ̀ ṣàlàyé bí nǹkan yẹn ṣe rí nǹkan tó máa make sense nìyẹn o tó dẹ̀ máa fi pọ́n yín lé kọ́nà balẹ̀ ká kó sànú wa kó sàbórí yìí fún gbogbo wa.